ẹ̀yin Takéde wọ́n tàgì sórí fídíò Oloba Salo bókí tó sọ̀rọ̀ kí ló sọ. àdúrà gan ti tó fún ọ èmi ò nídìí láti bọ Ògún gan Ògún ó tẹríba fọ́lọ́run lọ bèrè iná sáré náà wù ní ó ṣẹ́gun rẹ̀ mo ló tó jógun lọ iná sáré náà wù fi láìlá tùlí kọ́dí wà mọ́ adìrọ̀ ìkà mọ́ láìlá tùlí kọ́dí láìlá tùlí kọ́dí káírù mi nira ìrìbí ṣáárì tànà ń zalúlé mọ́lá ìka tún wà wù fi há bísí ọ bí mi kulè ámúrì sàlámù ní ìyá tá a mọ́tìlá wílí fájírí tí n bá fa 16 fún ọ tí mo bá fa 16 fún ọ àbọ̀ náà ti dájú lórí tèmi mo ti ka gbogbo kúdí aláwù bismillah àyàfi tí ò bá sí nǹkan tó ń jọ́ lọ́n ló kù ló lè rí mi mú. ǹjẹ́ gbọ́n nǹkan tó sọ ó lóun ò ní láti bọ Ògún ìbéèrè àkọ́kọ́ mi sí ẹni pé ìgbà wo ni Ògún sọ wípé kó wá bọ òun àbí àwọn ológun pè é pé Oloba Salo wá bá wá bọ Ògún o tó o bá sí bí àní lè bọ Ògún àwa ti mọ̀ wípé abatẹnijẹ́ ni tẹ́ ẹ̀ lè gbà yìí tẹ́yìn ò bá tí ì fọwọ́ sí ju ilé bàbá yín ẹ̀yin ò tí ì lè lókìkí nítorí ó wá ní pẹ́pẹ́sẹ́ Ògún mọ̀ pé Ọlọ́run wà bẹ́ẹ̀ ni Ògún mọ̀ wípé Olódùmarè wà ṣùgbọ́n Ògún ò mọ̀ wípé Allah tí wọ́n gbàgbọ́ pé ó wà torí Allah ṣe ló kéré sí Ògún ò ṣẹgbẹ́ Allah tá a bá sọ̀rọ̀ wípé èèyàn ní agbára Ògún sì ń sọ̀rọ̀ de òní tó bá lọ bá wọn lógun Ògún á bá wọn sọ̀rọ̀ àtọjọ́ tí ànábì ti kú Allah ò sọ̀rọ̀ mọ́ nǹkan tí bàbá fi jọmọ lọ kò ṣe kékeré nǹkan tí Ògún fi ju Allah lọ talk more of Olódùmarè ibi tí Olódùmarè bá dúró sí ṣe ni Allah ò tẹ̀lé rí níbo ni ṣé òkùnkùn máa tẹ̀ máa ṣẹgbẹ́ mọ́lẹ̀ ni èèyàn tó ń pàṣẹ pé ẹ gbọ́dọ̀ pa kèfèrí ò gbọ́dọ̀ mú kèfèrí pẹ̀lú Olódùmarè tó tẹ̀ kọ́ everybody mọ́ra torí ó mọ̀ wípé òun lòun dá àwọn tó ṣe ti Ògún òun lòun dá àwọn tó ṣe tọlọ́bàtálá òun dá wọn sí bó ti ṣe ni Allah yín ó ti gbàgbé wípé òun kọ́ òun lòun dá àwọn kèfèrí tó fi sọ pé kẹ́yìn mùsùlùmí wọn máa pa àwọn kèfèrí ẹ gbé sí dédé làkàyè ó wá ní pẹ́pẹ́sẹ́ Ògún kò sí nǹkan tó gùn fẹ́ fóun ṣe Ọlọ́run lágbára jògùn lọ òye ló wá tó wá yí tó yẹ bá yé wàá mọ̀ wípé Ògún kan tíyàn bá fẹ́ ṣe láyé yìí ó gbọ́dọ̀ ní agbára Elédùmarè tọ́lọ́run ò bá náwó sí Ògún kan ò lè ṣiṣẹ́ ẹni tó bá sọ̀gùn sí tó bá ṣiṣẹ́ bọ́lọ̀ sọ bóyá nǹkan ẹ máa ṣe rí nìyẹn ọmọ kékeré ló ń ṣe bọ̀bọ̀ yìí ọmọ kékeré ló ń ṣe Ọlọ́run dẹ̀ ní jẹ́ kó lọ fẹnu kọ́ ó ti fẹnu kọ́ physically tó fi kọ̀lẹ́tì ó ti fẹ́ lọ fẹnu kọ́ spiritual and sin àánú ẹ ṣe mí wàá mọ̀ wípé Ògún tó bá ṣiṣẹ́ Elédùmarè ló ọ̀dẹ́ gbogbo ẹ̀ tóògùn kan bá ṣiṣẹ́ Ọlọ́run mọ̀ pa ẹ̀ Ògún tó ṣiṣẹ́ Ọlọ́run mọ̀ pa ẹ̀ kò fẹ́ jẹ́ kó ṣiṣẹ́ ni so Ògún kan ò ṣiṣẹ́ lẹ́yìn Ọlọ́run tó dá ewé àti egbò àwọn nǹkan tẹ jẹ́ àwọn ilé ìkílọ̀tẹ̀ máa wà àwọn pípù ẹ̀yìn Takéde ṣẹ́rí ẹlòmíì máa wà ẹlòmíì á sọ̀rọ̀ báyìí máa kọ́ ò pé nǹkan ilé jáde látòrí ọmọ èèyàn láàyè pé nǹkan tó rọ́tìn ló ti jáde ẹlòmíì á sọ̀rọ̀ báyìí wà kọ́ ò pé ìwé gbọ́dọ̀ jáde láti ẹnu even ajágọ́sọ̀ ò lè rí sí báyìí wọ́n ní ìwọ ò ní láti bọ Ògún bíi pé ṣe lògùn invite tẹ́lẹ̀ ìgbà tó ò bọ̀ látọjọ́ yìí ṣe ló dé agbára Ògún kù ẹ wo ẹ̀yin Takéde ẹ tàgbèsè tẹ lómi ìjàre ẹ̀yin Takéde ire o.